ó mà ṣe o àwọn agbébọn tó ṣekú pa bàbá àtọmọ ní Kwara gọ́ngọ́ sọ kí ọlọ́run bá dẹ́dà ta ṣẹ̀dá kó má jẹ́ ká sì rìn ká má kó sọ́wọ́ lọ́wọ́ o bàbá àtọmọ kan ní ìjọba ìbílẹ̀ Patigi nípínlẹ̀ Kwara ni wọ́n ti kó sọ́wọ́ àwọn agbébọn o tí wọ́n ti ṣekú pa bàbá àtọmọ ní fanáfanṣu ohun tí àtótó ara rẹ̀ gbọ́ ni pé bàbá kan tórúkọ rẹ̀ ń jẹ́ Sábà tó ń gbé ní ìlú Gàdàbùsúwà níjọba ìbílẹ̀ Patigi ní àwọn banditi àwọn agbébọn ni wọ́n ti dá lọ́nà o òun pẹ̀lú àwọn ọmọ rẹ̀ méjì tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n pa bàbá àtọmọ tí ọmọ kejì òun sá lọ ní fanáfanṣu àwọn tí ọ̀rọ̀ náà sojú sọ pé Sábà ló ṣe bẹ́ẹ̀ tó kó nílé rẹ̀ tó jẹ́ Gàdàbùsáwà tó sì ń lọ sí Adégbọ̀rọ̀ ní abúlé kan tó níbi tí oníbàárà rẹ̀ wà ṣùgbọ́n nígbà tí wọ́n lọ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ méjì ní àwọn agbébọn yìí ni wọ́n dá wọn lọ́nà wọ́n bẹ̀rẹ̀ sí rọ̀jògbọ́n wọ́n pa Sábà wọ́n pa ọmọ rẹ̀ kan ṣùgbọ́n ṣá o ọmọ kejì òun mórí wọgbó tó sì sá mọ́ àwọn bandit ọ̀hún wọ́n sá mọ́ wọn lọ́wọ́ ẹni tó jẹ́ ọba àlàyé ní abúlé ọ̀hún tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó lóun ò fẹ́ kí wọ́n dárúkọ òun ó ní ó ti sọ àwọn o ṣe ni àwọn ti ń pariwo tipẹ́ pé kí ó gba àwọn Fúlàní tó wà ní agbègbè àwọn kí wọ́n fi agbègbè àwọn sílẹ̀ o nítorí pé gbogbo ìgbà ni wọ́n ń pa àwọn tí wọ́n sì ń da ẹ̀mí àwọn èèyàn lógbòdò ó ní gbogbo ìgbà tó jẹ́ pé táwọn agbébọn yìí àtàwọn ọdẹ tí wọ́n bá ti ṣe fàǹfà táwọn ọdẹ bá ti lé wọn ọ̀dọ̀ àwọn Fúlàní ni wọ́n máa ń sá lọ o tí wọ́n sì pòórá mọ́ tó fún ìdílé yìí làwọn kẹ́gbàjarè pé kí ó gba àwọn Fúlàní kí wọ́n fi agbègbè àwọn lẹ̀ ní kíákíá o nítorí pé eré ti kọjá àfẹnusọ nítorí pé gbogbo ìgbà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pa àwọn aráàlú ní ìfanáfanṣu. àfáà yìí ti dèrò ọ́fíìsì àjọ sífù dìfẹ́ǹsì nílùú Ìlọrin o èyí lohun tó ṣe àfáà akọmọníkéwù kan tó ń gbé ní agbègbè Akérèdíàta nílùú Ìlọrin tí wọ́n ń porúkọ rẹ̀ ní Fọlọ́runṣọ́ Adéòtí ló ti dèrò ọ́fíìsì àjọ sífù dìfẹ́ǹsì báyìí o látàrí pé wọ́n ló mú ọmọ kéwù rẹ̀ kan ọmọ ọdún 10 tó lù ú lùkulù ó lù bí bẹ̀m̀bẹ́ ó sọ ọmọ náà báṣubàṣu ni wọ́n bá fi páńpẹ́ òfin gbé ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ní ọwọ́ àjọ sífù dìfẹ́ǹsì ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n náwó gan-an àáfàá Fọlọ́runṣọ́ tó ń gbé ní agbègbè Akérèdíàta nílùú Ìlọrin lórí ẹ̀sùn wípé ó mú ọmọdékùnrin ọmọ ọdún 10 ó lù ú lùkulù ó lù bí bẹ̀m̀bẹ́ tí gbogbo ara ọmọ náà tó sì ya falafala ohun tá a gbọ́ ni pé wọ́n ní àwọn àjọ tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn àwọn ni wọ́n gbọ́ nípa bí àáfàá yìí ó ṣe lu ọmọ yìí nílùkulù tó lù bí bẹ̀m̀bẹ́ tí wọ́n sì lọ rí pé àjọ sífù dìfẹ́ǹsì tí wọ́n fi mú àáfàá Fọlọ́runṣọ́ Adéòtí tó ń gbé ní agbègbè Akérèdíàta tí wọ́n sì ní dandan ni kó jẹ ìyà kó náà kó sì bẹ́ẹ̀ kó jẹ ewé ya ní báyìí o àjọ sífù dìfẹ́ǹsì akóló wọn ní àáfàá Fọlọ́runṣọ́ Adéòtí wà báyìí níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ohun tó ní lọ́bẹ̀ tó fi wà rọwọ́ wọn ni lẹ́yìn ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí àwọn fojú àáfàá Fọlọ́runṣọ́ àwọn fi ba ilé ẹjọ́ lórí bó ṣe ṣe ọmọ ọlọ́mọ ní ìṣekúṣe àjọ tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn wọ́n ti wá gba gbogbo òbí àtàlágbàtọ́ wọ́n ti gbà wọ́n nímọ̀ràn o wọ́n ní ẹ máa tọ́jú ọmọ yín fúnra yín ni o ẹ má fún àáfàá kankan lọ́mọ pé kó bá yín tọ́jú tí wọ́n fi wá mọ̀ lù ú ní ìlùkulù tí wọ́n fi mọ̀ lù ú bíi à ń lu aṣọ òfì torí pé ọmọ ọlọ́mọ làá fìpá jí pẹ́pẹ́pẹ́ làájí tọmọ ara ẹni wọ́n ní bẹ́ẹ̀ bá sì fún ọmọ tẹ́ ń fún àáfàá pé kọ́mọ tọ́jú rẹ̀ yọ́mọ lù wọ́n nílùkulù ni wọ́n ní báyìí o àwọn ti mú ọmọ yìí àwọn ti mú sí abẹ́ ìjọba tó jẹ́ pé àwọn ni wọ́n mọ̀ tọ́jú ọmọ náà báyìí ẹ ṣe ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ Àtúntàrẹ online tv orí tẹ̀ fi wò wá fún di ohun tẹ́ mọ̀ náà ó sí orí tẹ̀ fi rẹ̀ wá kò ní fọ́ owó tẹ̀ fi rà dátà kò ní tán o. èyí lohun tó fà á táwọn agbébọnjà tí wọ́n fi ń ròdán
lójoojúmọ́ o tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń pitú ọwọ́ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ló sọ̀rọ̀ tó fa kò mọ́ òkun yọ. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara ni wọ́n ti sọ pé ohun tó fa ìdí pàtàkì tó fi jẹ́ pé àwọn agbébọn wọ́n ń ṣe àṣeyọrí níbi jíjí èèyàn gbé ni pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí ó jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe agbódegbà fún wọn òun ló ń fa eléyìí o àti owó kékeré tí wọ́n fi ń tan àwọn ọ̀dọ́ tí wọ́n fi ń gbà wọ́n sí ẹnuṣẹ́ ajínigbé ní orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Kwara Adékìmí Òjó ló fi ọ̀rọ̀ náà léde lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lólùṣẹ́ ọlọ́pàá tó wà nílùú Ìlọrin tí ṣe olúlu ìpínlẹ̀ Kwara. Ó ní ẹ̀yin oníròyìn ẹ jẹ́ ń sọ fún yín o ohun tó fà gan-an tó fi jẹ́ pé àwọn agbébọnjà wọn ń pitú tí wọ́n sì ń pidán ní gbogbo ìgbà tí wọ́n sì ní àṣeyọrí. Ohun tó fà ni pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló ń ṣe agbódegbà fún wọn o. Bákan náà wọ́n ń fi owó tan àwọn ọ̀dọ́ tí wọ́n sì ń gbà wọ́n sí ẹnuṣẹ́ ajínigbé yìí. Ó ní pàápàá jùlọ tí wọ́n bá ti jí ẹnikẹ́ni gbé èyí tí wọ́n fi kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tàbí kí wọ́n kàn sí àwọn ẹ̀ṣọ́ aláàbò míì ṣe ní mọ̀lẹ́bí wọ́n máa wá owó kiri àwọn owó túlùtúlù wọ́n máa dààmú ká wọ́n máa pòrúurú ọkàn tí wọ́n sì máa wá owó tí wọ́n gbé fún àwọn agbébọn yìí tí wọ́n bá ti wá gbó fún wọn. Eléyìí gan ló fi jẹ́ pé wọ́n tún rọgùn sápá àwọn ajínigbé ni o. Wọ́n rọ gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara ó ní ẹ jọ̀ọ́ jàre tẹ́ ẹ bá ti ń kẹ́fìn ìwà tí ò tọ́ tàbí ìrìn àjèjì lágbègbè yín ẹ máa fi tó ọlọ́pàá létí o. Àwọn ọlọ́pàá gan àní sùn débi tí a wàrà ro láti rí i pé ààbò tó péye ó wà fún ẹ̀mí àti dúkìá yín o. Èyí ni ààbọ̀ tí ohun tí kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Kwara tó sọ o. Ó ní ẹ̀yin ọmọ Kwara bẹ́ẹ̀ bá ti kẹ́fìn ohun tó ń jẹ́ àjèjì lágbègbè yín ẹ máa fi tó ọlọ́pàá létí o. Bákan náà ni bí wọ́n bá fẹ́ jí mọ̀lẹ́bí kan gbé tẹ́ ẹ gbọ́ pé jí mọ̀lẹ́bí kan gbé àwọn ẹ̀ṣọ́ aláàbò ní kẹ́ẹ̀kan sí o. Ẹ má máa sáré kí láti máa wá owó tipátipá mọ́. Èyí ni ọ̀rọ̀ tí kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Kwara Adékìmí Òjó tó bá àwọn oníròyìn sọ lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí.